Ẹ darapọ̀ mọ́ wa ní Àfìdíyangàn TV, ẹ subscribe láti tún lè máa jaládùn irúfẹ́ àwọn ọ̀rọ̀ Yorùbá àtàtà báyìí. Ẹ mọ̀ pé tiwa lèdè àtàṣà Yorùbá kò sì gbọdọ̀ kú. Kíkú tí ò ní kú, ó dọwọ́ èmi, ó dọwọ́ ìwọ. Tèmi bá ń gbé lárugẹ, ìwọ náà máa gbé lárugẹ. Àǹfààní wà láti pín fọ́nrán yìí káàkiri fún àwọn olólùgbọ́ tẹ̀yin náà, kán lè gbọ́, kán lè wò ó, kán tó lè mọ̀ wípé èdè Yorùbá akọ̀tún ni o, kò ní kú lọ́jọ́ ayé tiwa. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń subscribe sí Àfìdíyangàn TV. Ọ̀rọ̀ gbèsè àtonígbèsè tí wọ́n ń fà á bíi kó já táwọn ní ń dá sí, tí mo ní n ò ní ṣaláì dá sí torí pé kòrún ni tó bá ti ń dò yìí ká ni èyí tó tọ́ tó sì yẹ ni pé ká sọ ohun tá a bá gbọ́ ká sì sọ ohun tá a bá mọ̀. Àfìdíyangàn bọ́rọ̀ ọba ti ní kọ́lọ́fín nínú èdè kò yẹ ká tinú. Bá a bá fẹ́ tinú, orúkọ tá à ń jẹ́ òní gbà, àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní gbèsè àtonígbèsè bó lọ̀rọ̀ ti rí. Àwọn kan ń sọ lọ́dọ̀ wọn, ẹ jẹ́ n pè é pé lọ́dọ̀ wọn, pé ẹni tó yáni lówó lo ní gbèsè, ẹ̀ ń tá a yá lówó la jí gbèsè. Mo ní ṣé ọ̀tọ̀ ló ní gbèsè, ọ̀tọ̀ la jí gbèsè, ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí? Bẹ́ẹ̀ kọ́ rárá, kí n sọ pé bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí. Àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tán fi ń ti ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ ló jẹ́ ń sọ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n máa ń da lúrú pọ̀ mọ́ sàpàyé ńkọ́, pé onílé lẹni tó nílé, aláṣọ lẹni tó lẹ aṣọ, onígbèsè lẹni tó ní gbèsè. Ẹ̀rí yóò múnádóko tó, kí ló jẹ́ ó rí bẹ́ẹ̀ ná? Ṣé gbèsè ni mo yá ẹ kí n fira mi sípò olówó tẹ́nìkan ké gbàjarè bá pé kó ṣàánú òun, kó fowó bò òun láṣìírí? Ẹni tí mo kówó fún, tí mo fowó bò láṣìírí, tá a sì ní gbèdéke àsìkò tá a jọ dá pé ó dá owó padà, ó wá dá owó padà tí àsìkò ọ̀hún fi kọjá. Ìgbà yẹn gan ló do ní gbèsè. Ìwọ lo ní gbèsè, òdólúgbekú tó yẹ kó o dówó padà tó o dówó padà. Ẹ ṣe wá fẹ́ sẹ́ni ni mo yá ẹ nígbà tó o wá yáwó. A sì ládéhùn tá a fẹnu ọ̀rọ̀ jóná sí pé tó bá di àsìkò báyìí ó dá owó tó o yá lọ́wọ́ mi padà. Ó tiẹ̀ tí ì do ní gbèsè títí tásìkò náà fi pé tó kọjá. Ìgbà tásìkò ọ̀hún wá kọjá tó o dáwó padà, òdò ń gbèsè nígbà yẹn. Èmi ò kì í so ní gbèsè, olówó ni mí, owó ni mo yá ọ. Àìrówó tí mo yá ọ dá padà ló sọ ẹ́ dò ní gbèsè. Ẹ mọ́ dà á pọ̀ rárá pé ẹni tó ní aṣọ òun la láṣọ, ẹni tó nílé òun ló nílé, ẹni tá a yá lówó àbẹ́ni tó yá wa lówó, owó tó yá wa òun ló ní, owó ọ̀hún náà ló di gbèsè. Abájọ tá a fi wá gbà pé òun ló ní gbèsè. Ara ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ìwọ tí mo yá lówó tó dówó tí mo yá padà títí tí àsìkò fi kọjá, ìwọ lo ní gbèsè, òdólúgbekú ni ọ́. Má yọra rẹ sẹ́yìn, mọ́ tìràn tí èsì tẹni ẹlẹ́ni mọ́ ọ. Olówó lolówó yóò mọ̀ jẹ́, àtonígbèsè àtajígbèsè ẹnìkan náà ni méjèèjì. Síbẹ̀ mọ́ ń gbọ́ táwọn bàbá wa máa ń sọ pé Ọlọ́run má jẹ́ á jí gbèsè, Èdùmàrè má sọ á sóko gbèsè. Tó bá jẹ́ pé olówó ni gbèsè, kí ló dé tí wọ́n fi máa ṣàdúrà Ọlọ́run má jẹ́ á jí gbèsè? Rárá o, ẹni tó yáwó tí ò rówó tó yá dá padà, òun ló ní gbèsè, òun náà la jí gbèsè. Bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o, yóò ti máa yé wa báwọn. Ẹ mọ́ dà á pọ̀ o. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ̀yin tiwa tẹ́ ẹ̀ tí ì subscribe sí Àfìdíyangàn TV, ẹ dákun dábọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ kí nọ́mbà yẹn lè máa gòkè sókè, káwọn tó gbé ìkànnì náà kalẹ̀ lè mọ̀ pé ní Àfìdíyangàn TV a mọ̀ ń tàn ń ṣe. Ẹnìkan ò lè dáṣe o, ìfọwọ́sowọ́pọ̀ yín náà la nílò kíkànnì ọ̀hún lè rẹ́sẹ̀ múlẹ̀ dáadáa. Ẹ ti pè mọ̀ pé fún ìgbélárugẹ èdè, àṣà àti ìṣe Yorùbá nìkan ni yóò sì dára fún wa bá a ṣe ń subscribe sí Àfìdíyangàn TV.